ẹni a bá wí fún ọba jẹ́ ó gbọ́, èèyàn tá a bá ṣìpẹ̀ fún ọba jẹ́ ó gbà. òun ló dífá fáwọn tí wọ́n ṣe ọkọ̀ submarine kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. ẹ̀yìn the Oceangate Titan, a beautiful submarine that can go down the waters to view lost artifacts. ẹ̀yìn Titan lọmọkùnrin náà pé gbogbo wa la wo sinimá Titanic ẹ̀yìn o. alagbalúgbú ọkọ̀ ńlá kan tí ẹ ló lè lọ lójú alagbalúgbú omi. ọ̀gbẹ́ni tó kan Titanic yìí papọ̀ ó mọ̀ búra ó ní kò sí nǹkan náà lójú gbogbo ilẹ̀ àgbáyé yìí o tó lè jẹ́ kí ọkọ̀ ojú omi náà rì, àti pé ká tún wá kú lórí ilẹ̀ àgbáyé ká lọ sọ́run. ó ní Ọlọ́run ọba gan ò lè jẹ́ kí ọkọ̀ náà rì. àmọ́ kí ló ṣẹlẹ̀? ibi tí wọ́n ti ń sáré káwọn bàálẹ̀ bíi ti rẹ́kọ̀dù rẹ́kọ̀dù yìí náà ni o. wọ́n fẹ́ bíi ti rẹ́kọ̀dù pé ọkọ̀ ńlá tó tóbi jù lágbàáyé tí ó sì sáré tó lè débi tó ń lọ ní kánmọ́kíá jù, wọ́n forí sọpọ́n ọkọ̀ sì lọ sísàlẹ̀ odò. ibi à ń lọkọ̀ yìí mo ní lọ́dún 2023 wá ni o. ọmọkùnrin kan bá ṣe kíní kan tá à ń pè ní submarine, ìyún ọkọ̀ abẹ́ omi tó lè lọ wo gbogbo àlùmọ́ọ́nì tó ti sọnù sábẹ́ omi tipẹ́tipẹ́. ó ní Titanic lòun fẹ́ lọ wò. àwọn èèyàn tó kú sínú Titanic ńgbà náà wọ́n pọ̀ ní rẹpẹtẹ. Titanic jẹ́ nǹkan bíi ó jẹ́ ojú orí àwọn èèyàn kan tí wọ́n ti lọ. àmọ́ ọ̀gbẹ́ni kan wá sọ ojú orí ó sọ di tourist attraction. ó ní $250,000. wọ́n kàkúlẹ̀tì ẹ̀ náírà. ó ní $250,000 lèèyàn kan ṣoṣo ó san tí ó sì fi lọ wo kínní. ẹ̀yìn ni wọ́n bá kóra wọn sínú ọkọ̀ náà. àwọn tí wọ́n ń bẹ́ẹ̀ nù submarine ọ̀hún, ẹni tó build the submarine Stockton Rush ìbẹ̀m̀bẹ̀, Shahzada Dawood ìbẹ̀m̀bẹ̀, ọmọ Shahzada Dawood Suleiman Dawood ìbẹ̀m̀bẹ̀, Hamish Harding àti Paul Henry Nagolet. gbogbo àwọn tá à ń sọ bílíọ̀nù àgbáyé ni wọ́n. àní $250,000 ní tíkẹ́ẹ̀tì tí wọ́n fi ra kú. ẹ̀yìn wọn lọ sísàlẹ̀ omi. ọjọ́ tí wọ́n kọ́kọ́ bọ́ síbẹ̀ gangan làwọn ẹ̀ṣọ́ ojú omi ìlú United States lọ́láwọn ti gbọ́ pùf. kí ló dún pùf? ọjọ́ tí wọ́n lọ síbẹ̀ gangan ni pressure, ìyún agbára tí ń bẹ nísàlẹ̀ omi, ló ti rún ọkọ̀ náà jégéjégé ohun ọ̀pá. àmọ́ kì í ṣe pé a fẹ́ fi yọ̀ wọ́n, ẹ̀kọ́ ọbẹ̀ lélẹ̀. ṣé ẹ rí ojú òfurufú táwọn wò lókè yìí tó ń sọ pé 9 planets Mars, Pluto, Uranus. ọmọ ẹ̀dá ti ṣe ẹ̀rọ tó lè fò lọ sójú òfurufú láti wo sánmọ̀ ju ẹ̀rọ tó lè lọ nú omi ìsàlẹ̀ ni. Human beings have only been able to check less than 25% of the ocean ground. The farther you go, the stronger the pressure. gbogbo ẹ̀rọ tí ọmọ ẹ̀dá ti ṣe láyé tó bá ti débì kan nísàlẹ̀ omi, gbogbo ẹ̀ máa ń bàjẹ́ ni. a jẹ́ wípé wọn ò lè sọ́tọ̀ láò, àmọ́ lónìí ó sì ní tọ́lọ́wọ́n bá fi pamọ́ sísàlẹ̀ odò tí ó fẹ́ kẹ́dà mọ̀ ní. gbogbo àwọn márààrún tí wọ́n lọ wo Titanic tó sọnù lọ́jọ́sí, àwọn náà ti di ẹni tó sọnù lọ́jọ́ tòní o. ẹ̀kọ́ ọbẹ̀ ni pé gbogbo èèyàn tí wọ́n sọ fún wípé àwọn fẹ́ lọ, ẹ má lọ ni wọ́n sọ fún wọn. àmọ́ ǹjẹ́ wọ́n gba ẹ má lọ yìí? wọn ò ní í dé mọ́, ló tẹ́ wọn lọ́rùn. ẹni a bá wí fún ọba jẹ́ ó gbọ́, ẹni a bá sì sọ fún ọba jẹ́ ó gbà. olóyè Alfred Ọládọ̀tun Taylor, aṣojú àṣà Oòduà, mo ní àtúmọ̀ gbọ́ra wa láyọ̀. God bless you, God bless you, and God bless you.